Iye mọ̀ gbà mí. Sí èyí sọnù báyìí. 4 3 3. Yàrá mi sì wá jọra báyìí. Afusa kì í mú wá débi. Mo kọ́ ọmọ lọ́mọ ìṣẹ́lẹ̀. Fún mi sàfàánú ni. Room 430. Afusa nìyẹn. Látàárọ̀. Afusa látà ìkan. Ṣé tún ní sọ̀nà ẹ̀ ní sí ní gbogbo àwọn yàrá ń jọra wọn lọ ṣáá. Irú ayé òun á nù. Mo sọ̀nà tán díẹ̀ ló kù. Ìwọ ló mọ̀. Ó bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn. Ṣé o rí àwọn room number lẹ́nu ọ̀nà? Àbí mi sọ fẹ́ kí room 430 ni. Rìsẹ́ẹ̀lì ẹja tó mú lọ́tẹ̀ yìí lẹ́gbàá o. Ọgbẹ́ ní bìbì ò ní gbẹ́nu ẹ̀ dání. Mẹ́ja tó mú kiri. Dẹ́dí ló sọ́ọ̀tì. Ọ̀mú yùn, ìmú yùn, àwàdọ̀ sòkò. Lọ́lọ́run bá sọ́la, máa sọ kó kéré. Rìsẹ́ẹ̀lì ọ̀hún gbádùn o. Kí ni wọ́n kọ yìí? Èkó Ìdúmọ̀tà bí? Èkó bridge ni, ò ní gbẹ́nu ẹ̀ dání. Ìwà Afusa sáré excuse mi fún sáré dé restroom ń bọ̀. Rárá ń bẹ̀rù. Ẹjọ́ kọ́ máa lọ báàgì. Afusa compose ra ń bẹ̀ yẹn o. Compose ra mi lé ẹjọ́ mi fẹ́ wà láà o. Rìsẹ́ẹ̀lì, màá ba bí jẹ́. Màá tú nǹkan lẹ̀. Irú bẹ́ẹ̀dì rí láyé mi. Ìwúrí. Ìwọ̀n sánà. Ìwọ̀n sánà. Kí n tẹ́sì rẹ̀ náà. Hello? Ẹ bá ń gbé jollof rice, fried rice, chicken, mọ́ọ̀tì, omi, ẹ kó gbogbo ẹ̀ wá. Ẹ ṣeun. Ayé mi o, tó bá lọ wọ́ọ̀kì lásán, mo ti débi tí mo gbé, ìlọlé wa mọ́. Èèyàn kọ́ mọ̀ ń kalẹ̀kùn. Rìsẹ́ẹ̀lì, wọ́n mọ̀ ń kalẹ̀kùn. Wọ́n sì mọ̀ sí ilé létí dìde mi. Ó lọ wọ́ọ̀kì ẹgbẹ́ lọ sí dẹ̀hùn. Ayé mi o. Ẹ ṣeun. Ká lọ pàdé náà o, ká lọ ríra mọ́. No problem. Continue. Afusa kí ló ṣẹlẹ̀? Ogún jẹ wá ni. Rìsẹ́ẹ̀lì ọ̀dà. Ṣé ògbà yìí tó máa ń jẹ́ bí nì? Tọ́wọ́ ti ní kí n wá látàárọ̀, yín ti jí kúrò nílé. Afusa, hope you did not do anything that is funny. Funny bo. Sì bá ìwọ lásán mo pa sínú tẹlifóònù. Àfún mo ṣe ìtọ́sán kalẹ̀kùn. Wọ́n sì gbóúnjẹ dé. Jollof rice àti chicken. Bọ̀ chicken ó rọ̀. Afusa, you made another. Yé. Afusa pa mí. Àwọn bíi báwo? Sọ ọ̀rọ̀ bẹ lọ́wọ́ mi ni. Ó tiẹ̀ ti dáa. Ó ti dáa bẹ́ẹ̀ yẹn. I'm coming, no. No, ma. Welcome. Don't worry, you'll just follow me. Mom, your bill is 84,700. Ó nìyẹn mú fún. She's the one. Mú fún ta ni? Lórí kí mo jẹ. Lórí rice ìdajì agolo. Àti ìtàn síkìn. Ọlọ́run ọba gbà. Rìsẹ́ẹ̀lì ọ̀wá gbà mí. Ó gbára ẹ̀. Kí ni? Èmi kò kí ń jẹun bí. Even me, I know the chop for you at all. I dey go across, go Mama Iyabasira side with 300 naira. I go chop, carry 2 takeaway come. You don't know. I know the chop you. Even you. Madam, are you paying with cash or card? Àti jẹ́ náà. Àti ọ̀kadà fọ́bọ́ náà ni.